pẹ̀lú bí ètò ìdìbò gómìnà àti ààrẹ ọdún tó ń bọ̀ bó ṣe ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n tí àwọn olóṣèlú tí wọ́n múra gidigidi lórí ètò ìdìbò náà, níṣe ni òṣèlú ìpínlẹ̀ Ògùn ló mà ti fẹ́ gbóná janjan báyìí o, tó sì jẹ́ pé àṣírí àti ọgbọ́n tí olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP yan Honorable Ọládipúpọ̀ Adébútú Kẹ́sìntín, ẹni tí gbogbo ayé mọ̀ sí ọmọ bàbá Ìjẹ̀bú, ọ̀nà tó fẹ́ gbà fi rẹ́yìn alátakò ẹ̀ tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yan Sẹ́nẹ́tọ̀ Adéọlá Ọlámilékan Solomon, ẹni tó pé èèyàn mọ̀ sí Yayi, kò ní àfẹ́múwá nínú ìròyìn yìí. Ẹ rántí wípé Sẹ́nẹ́tọ̀ Yayi tó ń ṣojú agbègbè ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá, èèyàn the senator representing Ogun West at the upper chamber of the National Assembly, ó ní olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ ni ọmọ bàbá Ìjẹ̀bú ìyẹn Ládì Adébútú tó ti ń díje fún ipò gómìnà ìpínlẹ̀ Ògùn látọdún 2019, òun ni ó gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú PDP. Bẹ́ẹ̀ ló jẹ́ pé níṣe ni àwọn méjèèjì náà ti bẹ̀rẹ̀ sí ní máa lọ káàkiri àwọn ìlú tó wà ní ìpínlẹ̀ Ògùn láti bẹ̀bẹ̀ fún àtìlẹ́yìn àwọn alẹ́nulọ́rọ̀ àti àwọn aráàlú lórí bí wọn yóò ṣe di gómìnà ní ọdún tí ó ń bọ̀. Ṣáà pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Yayi àti àwọn alátìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC bó ṣe gbàgbọ́ pé ètò ìdìbò ọdún tó ń bọ̀ yóò jẹ́ ìrọ̀rùn fún Yayi pé ìlúkulù ni yóò lu Ládì Adébútú bí aṣọ òfì, pàápàá bó ṣe jẹ́ pé ìlú Rẹ́mọ tí Ládì Adébútú ti wá, ó ní gómìnà tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbéjọba sílẹ̀ ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún náà ti wá. Níṣe ẹni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ́ pé àwọn Ládì Adébútú wọn mú ọ̀rọ̀ yìí ní kékeré o, tó sì jẹ́ pé ọgbọ́n òṣèlú ni wọ́n fẹ́ lò fún Yayi láti fi rẹ́yìn ẹ̀ ní ọdún tó ń bọ̀, gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó súnmọ́ Ládì Adébútú tí wọ́n tún máa ń pè ní Ládò bó ṣe tú àṣírí náà fún tẹlifíṣàn Yorùbá Tòótọ́. Ó jẹ́ kó di mímọ̀ wípé nítorí ọ̀rọ̀ Yayi ló jẹ́ kí Ládì Adébútú kó mú ẹni tí ó gbajúmọ̀ díẹ̀ láàrin àwọn mùsùlùmí ní ìlú Abẹ́òkúta ní ilẹ̀ Ẹ̀gbá, èèyàn arábìnrin Làtífà Ṣóhùnmí Kọ́lápọ̀ gẹ́gẹ́ bí igbákejì ẹ̀. Wọ́n ní ntí Ládò èèyàn Ládì Adébútú ọgbọ́n òṣèlú tó fẹ́ lò ní wípé gbogbo Ìjẹ̀bú sí Rẹ́mọ tó ti wá, ó ṣeé ṣe kó jẹ́ pé òun ni wọn yóò dìbò fún gẹ́gẹ́ bíi pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíńdì kílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì, tó sì ní pé Ládì Adébútú wò pé bóun bá lọ mú igbákejì láti agbègbè Yewa ìyún apá ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn West tí Yayi ti wá, wọn à ní dìbò fún nítorí pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ làwọn ará Yewa náà yóò ṣe fún Yayi. Eléyìí la gbọ́ pé ó jẹ́ kó mú ọmọ Abẹ́òkúta, tó sì jẹ́ pé ìbò Abẹ́òkúta àti ìbò Rẹ́mọ àti Ìjẹ̀bú ní Ládì Adébútú iná ló fẹ́ gbójúlé láti fi rẹ́yìn Yayi, tó sì ló ti gbà pé Yayi ní yóò rí ìbò tó pọ̀ jù ní agbègbè Yewa àti gbogbo ibi tó ń pè ní Ògùn West. Eléyìí la gbọ́ pé Ládì Adébútú ó gbọ́kànlé láti fi rẹ́yìn Yayi.